Makinde Gbé Adé àti ọ̀pá àṣẹ fún ọba mẹ́ta tó wà lójú òpó Olubadan bó tilẹ̀ jẹ́ pé àwọn ọba náà yọjú. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Seyimakinde ti igbákejì rẹ̀ amòfin Abdulrahim Adébáyọ̀ Lawal tó mà sojú rẹ̀ mà ti kéde ìfinijoyè ọba Akeem Mobọ́lájí Adéwọ̀yìn gẹ́gẹ́ bí ẹ̀kẹrin balógun ti ilẹ̀ Ìbàdàn, ọba Oyèkọ́lá Babalọ́lá gẹ́gẹ́ bí ẹ̀karùn Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn àti ọba Sharafadeen Abiodun Ali gẹ́gẹ́ bí ẹ̀karùn balógun ti ilẹ̀ Ìbàdàn ní gbọ̀ngàn Mọ̀pó nílùú Ìbàdàn. Àwọn olóyè gíga mẹ́tẹ̀ẹ̀ta náà ìní kò mọ̀ yọjú síbi ètò ọ̀hún. Tẹ́ ò bá gbàgbé, Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn nínú àtẹ̀jáde tí agbẹnusọ rẹ̀ tó mọ̀ fi léde ó ti ṣàlàyé tẹ́lẹ̀ wípé àwọn èèyàn náà Muhammad ti sọ fún wọn pé àwọn kò tí ì rí ààyè lásìkò yìí láti wá gba adé ojú òpó oyè Olúbàdàn. Ọ̀sẹ̀ tó kọjá yìí ìròyìn mà sọ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ìwé tó ń kéde ayẹyẹ ìgbéga sípò ọba náà ránṣẹ́ sí Olúbàdàn Ládọjà. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, èyí náà òun ló sì ní í ṣe pẹ̀lú ara ìdí tí àwọn olóyè gíga náà kò ṣe fi gbogbo ara gbà láti yọjú síbi ètò ọ̀hún. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Abdulrahim Adébáyọ̀ Lawal ó ṣàlàyé wípé ìgbésẹ̀ gbígba ọ̀pá àṣẹ àti adé ọba ó máa wà ní ìbámu pẹ̀lú òfin àti ìlànà oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lawal ní ètò tí a ń ṣe lónìí yìí ó ṣe pàtàkì kí oníkálukú kó lè mọ̀ wípé ìta ṣe yìí ó mà bá ìlànà oyè jíjẹ nílùú Ìbàdàn lọ. Ọ̀pọ̀ èèyàn ń ló lè máa sọ wípé a fi ọwọ́ òṣèlú bọ̀ ọ́, àmọ́ kò rí bẹ́ẹ̀ rárá o. Òfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ń la tẹ̀lé, èyí tó fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láṣẹ láti fi ọba jẹ nílùú Ìbàdàn. Ìlànà oyè jíjẹ ìlú Ìbàdàn ó ṣe pàtàkì fún ìmúgbòòrò àlàáfíà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò tún ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gbogbo àwọn orí adé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ìdàgbàsókè kó lè bá ìpínlẹ̀ Ọ̀yọ́ sí i. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wá rọ àwọn orí adé tuntun náà láti ní ẹ̀mí ìfọkànsìn kí wọ́n sì mójútó ìdàgbàsókè àlàáfíà agbègbè wọn. Aṣojú Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Tajudeen Ajíbọ́lá ó lòun dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí gbogbo nǹkan tí àwọn olóyè ìlú Ìbàdàn tí wọ́n ń fẹ́ ní gómìnà Mákindé ló ń ṣe fáwọn. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ ń wò wá o.